Hallelujah. Praise the Lord. Hallelujah. Hallelujah. Praise the Lord. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run á gbé ọ̀gá fún orí ọ̀fẹ́ lẹ́ẹ̀kan sí o. A yìn ọ́ lógo fún ojúmọ́ ire tó mọ́ jẹ́ kó mọ́ bá wa. Gbọ́ fún oṣù tuntun yìí. A wá fún ìrànlọ́wọ́ rẹ èyí tó ti fún ayé wa látẹ̀yìnwá àti síwájú sí. A bá fún wọn wà àánú ńlá èyí tí ń bẹ ní orúkọ ìwọ Jésù. Gbọ́ fún ọwọ́ ògo ìwọ Ọlọ́run. Ẹnu ọmọ Ísírẹ́lì lórúkọ Jésù. Olúwa gbọpẹ́. Kábíyèsí Olúwa gbà yín wá. A yìn ọ́ lógo fún àánú ìwọ Jésù lórí ayé wa gbogbo. Àbí ọ̀gá fọwọ́ agbára ìwọ Ọlọ́run. Àbí ọ̀gá fún iṣẹ́ tó ń ṣe. Gbọ́ fọwọ́ àánú ńlá èyí tó fi yí ayé wa ká. Gbọ́ fọwọ́ agbára ìwọ Ọlọ́run. Ẹnu ọmọ Ísírẹ́lì lórúkọ Jésù. Olúwa gbọpẹ́. Ìwọ bàbá, ìwọ la fi gbogbo ọpẹ́ fún. Ìwọ la fi gbogbo ìyìn fún láàárọ̀ yìí. Fún ohun tó ti ṣe o. Fún ohun tó ṣe láti fún wa. Fọwọ́ agbára rẹ láti fi kàn wá. Fọwọ́ àánú ńlá tá ò rí gbà. Àtọwọ́ ògo ìwọ Ọlọ́run. Ẹnu ọmọ Ísírẹ́lì lórúkọ Jésù. Olúwa gbọpẹ́. Olúwa gbà yìn. Bàbá wa tọ̀ wá o. Ìwọ la gbẹ́kẹ̀lé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ. Òun ló sọ náà rẹ pé àwọn tó bá wá ọ pé wọ́n á rí ọ. Olúwa wá láàárọ̀ yìí. Àwa wá nú àánú ìwọ Ọlọ́run. Àwa wá nú ògo ìwọ Jésù. A sì wá nú ẹwà rẹ. A fẹ́ rí ọ. Olúwa fara rẹ hàn. Lónìí a fẹ́ rí ọ. Olúwa fara rẹ hàn. Ó sọ pé ojú ẹlẹ́ṣẹ̀ kò lè rí ìwọ Ọlọ́run. Ṣùgbọ́n a fẹ́ kó ló ti ẹ̀jẹ̀ ìwọ Jésù lórí àgbélébùú. Pé kó yọjú sí wa. Kó o sì gbàkóso ayé wa. Láti bá gbogbo ọkàn pàdé. Olúwa fara rẹ hàn. Bàbá náwó agbára jáde. Bàbá ọwọ́ ìṣẹ́gun Olúwa nà jáde. Ọwọ́ ìtúsílẹ̀ ńlá Olúwa nà jáde. Jẹ́ kí gbogbo ọkàn kó rí ìwọ Ọlọ́run. Jẹ́ kí gbogbo ọkàn kó rí ìwọ Jésù yìí. Ẹ mọ́ bá gbogbo ọkàn pàdé. Nínú àdúrà yìí Olúwa fọhùn jáde. A fẹ́ kó fọhùn agbára jáde. Sórí ìṣòro ẹnìkankan gbogbo. A fẹ́ kó fọhùn agbára jáde. Sínú ayé ẹnìkankan gbogbo. A fẹ́ kó dábìrà ńlá. A fẹ́ kó gbé ogun mì. A sì fẹ́ kó bá gbogbo ogun wí. Olúwa fọhùn jáde fún ìrànlọ́wọ́. Fún ìtúsílẹ̀ lónìí Olúwa fọhùn jáde. Má jà wá lásán o. Jẹ́ a rí ọ bàbá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ. Ó láwọn tó bá wá ọ, ó ní wọ́n á rí ọ. Ó ní ká ké pè ọ́ pé ìwọ Ọlọ́run yóò dáhùn.
ó sọ náà rí pé wàá fi ohun ńlá hàn wá èyí tí a kò mọ̀. Ọlọ́run a fẹ́ kó fi ohun ńlá kó fi hàn ayé wa lónìí o. A fẹ́ kó fi ohun ńlá hàn ayé ọmọ wa lónìí o. A fẹ́ kó fi ohun ńlá hàn iṣẹ́ kó fi hàn iṣẹ́ wa lónìí o. A fẹ́ kó fi ohun ńlá hàn ọ̀nà wa lónìí. A fẹ́ kó ṣe ohun tí ìwọ Ọlọ́run nìkan lè ṣe. Gbogbo ògo àti ọlá yóò sì jẹ́ ti ìwọ Jésù. Láì lórúkọ Jésù Kristi Olúwa àti Olùgbàlà wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Ẹ ká gbé Jésù ga fún oore ọ̀fẹ́ ńlá èyí tó fún wa, fún àǹfààní ńlá èyí tó fi bá ayé wa pàdé. Ẹ ká dúpẹ́ fún ọ̀rọ̀ agbára rẹ̀ lórí ayé wa. Ẹ dúpẹ́ fún ìrìn àjò èyí tó mú ayé wa rìn. Ọba tí òjò bàjẹ́, ọba tí òjò dàrú, ọba tí òjò sọnù. Ẹ ká gbé Jésù ga fún iṣẹ́ rẹ̀ lọ́wọ́lọ́wọ́. Olúwa ṣeun lórí ayé mi o. Olúwa ṣeun lórí ọ̀nà mi gbogbo. Lórí ayé mi o mà ṣe. Olórí ayé o mà ṣe lórí ayé mi. Mo fẹ́ kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run màmá. I want you to begin to thank the Lord right now wherever you are. Lift your voice to the one that is sustaining you. Lift your voice to the one that is keeping you. Lift your voice to the one that is always with you. Ẹ ká gbé Ọlọ́run ga, ọba tó wà pẹ̀lú wa, ọba tó dúró tì wá. Agbára wo la fi lè fi ṣe nǹkan kan. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Mo fẹ́ kó yin màmá yìí lógo, mo fẹ́ kó yin bàbá yìí lógo. Màmá, mo fẹ́ kó gbé Ọlọ́run ga, mo fẹ́ kó dúpẹ́ lọ́wọ́ Jésù yìí. Ọba tó bá ayé rẹ débi ayọ̀, ọba tí òjò bàjẹ́. October tó parí ọ̀pọ̀lọpọ̀ bẹ̀rẹ̀ rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ni ò lè jáde ńbẹ̀ o. Àánú gbé ọ jáde. Orí ọ̀fẹ́ tún mú ọwọ́ November. Mo sì ní ìgbàgbọ́ pé ẹni tó bẹ̀rẹ̀ rẹ̀ ní ayé wa, èyí tó fún wa láǹfààní láti mọ oṣù yìí, òun ló mú wa làájá. Bẹ́ẹ̀ kó gbé Jésù yìí ga. Olúwa ṣeun fún ohun tó ń ṣe. Olúwa, mo yàn fún wa agbára rẹ̀. Jésù ṣeun, Jésù ṣeun, Jésù ṣeun, Jésù ṣeun. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alààyè. Bẹ́ẹ̀ kó gbé Jésù yìí ga. Bẹ́ẹ̀ kó yin bàbá yìí. Ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. Ọlọ́run ìyanu ni. Ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. Alágbára ni. Ó ṣé o bàbá. Olórí ayé, Jésù mo wájú bá rẹ̀. Olórí ayé, Jésù mo wájú bá rẹ̀. Bí ó ṣe ń tì, ìwọ mà ní ọpẹ́ yẹ. Fún ìmọ́lẹ̀ tó tàn sáyé mi, ó mà ṣeun. Fún ìmọ́lẹ̀ tó tàn sáyé mi, ó mà ṣeun. Fún ìmọ́lẹ̀ tó tàn sórí iṣẹ́ mi, ó mà ṣeun. Ọwọ́ rẹ̀ dà. Olórí ayé, Jésù mo wájú bá rẹ̀. Ó yá dúpẹ́. Olórí ayé, Jésù mo wájú bá rẹ̀. Bàbá, bí o ṣe ń ṣe, wọ́n máa ní ọpẹ́ yẹ. Ìmọ́lẹ̀ tó tàn ayé mi, ó mà ṣeun. Ọwọ́ rẹ̀ dà. Ó yá. Ó tó bẹ́ẹ̀ ká fi fún. Òun ló ní gbogbo ògo ni. Òun ló ní gbogbo ọlá. Olódùmarè ò mọ̀ ṣe. Olódùmarè bàbá mi. Kábíyèsí, olórí ayé o, Jésù wájú bá rẹ̀. Abániṣe, olórí ayé, Jésù wájú bá rẹ̀. Bàbá, bí o ṣe ń tì, ìwọ mà ní ọpẹ́ yẹ. Ìmọ́lẹ̀ tó tàn sáyé mi, ó mà ṣe. Ọwọ́ rẹ̀. Olórí ayé, Jésù wájú bá rẹ̀. Lórí ọmọ ni. Olórí ayé, Jésù wájú bá rẹ̀. Bàbá o, bí o ṣe ń tì, ìwọ mà ní ọpẹ́ yẹ. Bàbá, fún ìmọ́lẹ̀
kábíyèsí ò ṣe mo dúró mo yìn mo bẹ̀rẹ̀ mo gbé ga mo dúró mo yìn mo bẹ̀rẹ̀ mo gbé ga mo wáyé mo yìn ológo ọlọ́run òtítọ́ mo wáyé mo yìn ológo ọlọ́run iye óyá 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 mo dúró mo yìn mo bẹ̀rẹ̀ gbé gbogbo ọ̀nà gbà mo dúró mo yìn olódùmarè mo bẹ̀rẹ̀ gbé ga mo wáyé mo yìn ológo ọlọ́run òtítọ́ mo wáyé mo yìn ológo ọlọ́run iye mo dúró mo yìn mo bẹ̀rẹ̀ gbé ga mo dúró mo yìn mo bẹ̀rẹ̀ mo gbé ga mo wáyé mo yìn ológo ọlọ́run òtítọ́ mo wáyé mo yìn ológo ọlọ́run iye ọwọ́ rẹ̀ dà mo dúró mo yìn kábíyèsí mo bẹ̀rẹ̀ mo gbé ga mo dúró mo yìn mo bẹ̀rẹ̀ mo gbé ga mo wáyé mo yìn ológo ọlọ́run òtítọ́ mo wáyé mo yìn ológo ọlọ́run iye kábíyèsí òyò bàbá mi ọwọ́ rẹ̀ dà kó o bá dúpẹ́ kó o bá fi ìfún ọlọ́run iṣẹ́ óyá óyá kábíyèsí òyò olódùmarè olódùmarè bàbá mi máa dúpẹ́ bàbá mo mọ̀ pé wá mo mú ìwà o ọpẹ́ ọpẹ́ rẹ̀ dà mo mọ̀ pé wá mo mú ìwà o bàbá mi máa bọ̀ ọpẹ́ mi máa rí lórí ọmọ lórí ẹbí oṣù ìkàkàlá bàbá mo mọ̀ pé wá mo mú ìwà o olódùmarè bọ̀ bẹ́ẹ̀ abániṣe òbí ọ̀run mo mọ̀ pé wá mo mú ìwà o bọ̀ bẹ́ẹ̀ lórí ilé mi bọ̀ bẹ́ẹ̀ sà bọ̀ bẹ́ẹ̀ lórí àyà mi bọ̀ bẹ́ẹ̀ sà óyá óyá gbọ̀ lórí iṣẹ́ rẹ ní iṣẹ́ gbọ̀ bẹ́ẹ̀ sà óyá óyá gbọ̀ óyá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí gbọ̀ bẹ́ẹ̀ sà ọpẹ́ mi màrè olódùmarè bàbá gbọ̀ bẹ́ẹ̀ sà ó fẹ́ gbọ̀ bẹ́ẹ̀ kó mọ̀ pẹ́ wá ní gbọ̀ bẹ́ẹ̀ sà ìyìn ní gbọ̀ bẹ́ẹ̀ kó mú ìwà ní gbọ̀ bẹ́ẹ̀ sà gbọ̀ bẹ́ẹ̀ kó mọ̀ pẹ́ wá ní gbọ̀ bẹ́ẹ̀ sà gbọ̀ bẹ́ẹ̀ kó mú ìwà ní gbọ̀ bẹ́ẹ̀ sà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí ó ń fẹ́ ọpẹ́ wa ni you want your thanksgiving dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí kábíyèsí ó ṣe fún oore tó ṣe fún mi dúpẹ́ 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 máa fi fún Olódùmarè kò béèrè ìrànlọ́wọ́ mìíràn bí kò ṣe yìnyín gbogbo owó gbogbo bí bóyá ń bá fún lówó sá máa fi fún Jésù tó gbà mí là máa fi fún Olódùmarè kò béèrè ìrànlọ́wọ́ mìíràn bí kò ṣe yìí
tó gbà ọ́ là, ọba tó gbé èmi àti rẹ là lọ́wọ́ ikú àtègbé, ọba tó mú wa mọ Jésù, ọba tó rà wá padà. Oore ọ̀fẹ́ ni kéèyàn mọ Jésù. Mo ní oore ọ̀fẹ́ ni, ẹ gbọ́. Olóhùn ó ṣàánú fún ẹni tóhùn ó ṣàánú fún. Nínú ìgbàlà náà oore ọ̀fẹ́ náà wà ńbẹ̀ o. Ìgbàlà ọkàn yẹn, oore ọ̀fẹ́ gbogbo yẹn láìpè, ṣùgbọ́n nínú àwọn tán pè yẹn díẹ̀ láyan o. Nínú ìgbàlà ọkàn, fún ìgbàlà ọkàn, oore ọ̀fẹ́ ni o. It's a gift of God. Oore ọ̀fẹ́ bọ̀ ní ìwọ gbà. Hallelujah. Dúpẹ́ fún ọba tó mú ọmọ Jésù yìí, ọba tó mú ọmọ ọba tó mú ọmọ Ọlọ́run yìí. Lift your voice and appreciate him for the salvation of your soul. Ẹ kó gbóhùn rẹ sókè kó dúpẹ́ lọ́wọ́ rẹ̀ for the salvation of your soul. Dúpẹ́ lọ́wọ́ rẹ̀ sẹ́. Father, I lift my voice to you. Thank you, Lord, for what you are doing. Dúpẹ́ fún ohun tó ń ṣe. Mo sì dúpẹ́ fún ohun tó ń ṣe nínú ayé mi lónìí. Thank him for that. Ẹ ká dúpẹ́ fún ohun tó ti bẹ̀rẹ̀ nínú adáti January. I know he has a great plan for us. Ọba tó ní ètò rere fún ayé wa. Dúpẹ́ lọ́wọ́ rẹ̀ sẹ́. Gbọ́ àdúà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Mo ní kí n rán wa létí ní pé ọ̀fẹ́ ni ṣíà o. Ọ̀fẹ́ ni ṣíà bọ̀tì yẹn. Ọ̀fẹ́ ló ń ṣe. Ẹ tẹ̀ pàápàá. Make sure you share it to somebody. Be a blessing to somebody. Ọ̀fẹ́ ni. And also to like also is free. Like anywhere you can. Press that like button. Hallelujah. Press that. Kò cost anything. Ọ̀fẹ́ ni má wulẹ̀ wọlé. Ẹ tẹ̀ pàápàá. Yes, don't forget to do that. Ọ̀fẹ́ ni, it's just free thing. Free package ni. Ẹ po orúkọ Jésù. Olúwa dárí ẹ̀ṣẹ̀ mi jì mí. Olúwa dárí ẹ̀ṣẹ̀ mi jì mí. Ask him to forgive of your sin. Ó ní tí n bá pa àyà mọ́ ní ọkàn àyà mi. Ó ní Ọlọ́run kì yóò gbọ́. A sì fẹ́ sọ̀rọ̀ ní àárọ̀ yìí. A sì fẹ́ kó gbọ́. Ẹ ká settle that case. Let's settle that thing with him. Olúwa mo ṣẹ̀ sí ọ, mo mọ̀ bẹ́ẹ̀. Dárí ẹ̀ṣẹ̀ mi jì mí. Jẹ́ n rí àánú lágbà lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ fàánú lágbà ayé mi. Àánú, 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 àánú. Olúwa ṣàánú fún mi. Ẹ̀ṣẹ̀ mi Olúwa dárí, sọ mí di ẹni ọ̀tọ̀. Cleanse mi, sọ mí di tiẹ̀, wẹ̀ mí mọ́ lónìí. Ask the Lord to cleanse you. Olúwa wẹ ọkàn mi mọ́. Gbẹ ẹ̀ṣẹ̀ lọ́wọ́ mi. Fún mi ní oore ọ̀fẹ́ láti rìn déédéé. Ask the Lord to walk uprightly with God, to walk righteously with him. Olúwa fún mi ní oore ọ̀fẹ́ láti rìn déédéé. Fún mi ní agbára láti ṣe ohun tó fẹ́. Fún mi ní ẹ̀mí tiẹ̀ lónìí. Ẹ̀mí rẹ kó wọnú ọkàn mi wá. Béèrè fún. Jẹ́ kí ọ̀nà mi kó wù ọ́. Let my way please you, God. Olúwa jẹ́ kí ọ̀nà mi kó wù ìwọ Ọlọ́run. Ràn mí lọ́wọ́ kí ọ̀nà mi wù ọ́. Ràn ọmọ mi lọ́wọ́ kán lè gbé ìgbé ayé ìfẹ́ tiẹ̀. Olúwa ràn mí lọ́wọ́. Orúkọ Jésù gbọ́ àdúà lórúkọ Jésù Kristi. Olúwa wá sọ fún Ọlọ́run. Ọlọ́run tá a rí bí mi ti dáríjì ọmọnìkejì mi. Olúwa dáríjì. Tá a bá rí bí mi ti dáríjì ọmọnìkejì mi. Sọ fún Jésù sẹ́. Ibi tí ò ti dáríjì ọmọnìkejì ẹ. Ẹ̀jẹ̀ Jésù wẹ ayé mi. Ẹ̀mí ìdáríjì kó wọnú ọkàn mi wá. Orúkọ Jésù, the spirit of forgiveness to enter into you. Ẹ̀mí ìdáríjì wọnú ọkàn mi. Jẹ́ kí èmi náà dáríjì ẹni tó ṣẹ̀ mí. Wọ́n ti pé ẹni tí ò bá dáríjì ẹni tó ṣẹ̀ Ọlọ́run náà ò lè dáríjì tiẹ̀. Ó ti sọ bẹ́ẹ̀. It's a clear statement that if you don't forgive, your heavenly Father will not forgive you of your own sin. There's none of your sin that he cannot forgive you. Kò sí ẹ̀ṣẹ̀ rẹ tí ò lè dáríjì. Once you have the heart to forgive others of their sins. Pàtàkì àti lọ́kàn láti dárí ọmọnìkejì, láti dárí àṣírí tàwọn náà jì wọ́n. The Lord God of heaven will forgive all our sin. Òun náà ṣetán láti dárí ẹ̀ṣẹ̀ wa jì wá. Olúwa, mo dáríjì o, ẹni báyìí gbàdúrà fẹ́ nìyẹn. Ọlọ́run, mo dáríjì o, mo dáríjì àǹtí rẹ, dáríjì bọ̀dẹ́ ẹ, dáríjì ọ̀gá ẹ, dáríjì ọ̀gá ẹ. Olúwa, mo dáríjì, mo gbàgbé ẹ, ṣàánú fún mi náà. Olúwa, mo gbàgbé ẹ̀ṣẹ̀ yìí tí ẹni ṣẹ̀ mí o. Fún mi ní oore ọ̀fẹ́. Dọ́gba ó lé pásítọ̀ mọ́ntẹ́ni ẹ ṣe fún mi ní o.
ẹ bá mọ̀ ẹ̀yin gan ẹ̀yin náà lè gbàrú ẹ̀ sọ fún Ọlọ́run kó fún ẹ lórí ọ̀fẹ́ èmi náà mọ̀ kí mi lè gbà á pẹ̀lú ká béèrè fún orí ọ̀fẹ́ ask for the grace Ọlọ́run fún mi ní orí ọ̀fẹ́ láti dáríjì Holy Spirit help me to let go Olúwa Holy Spirit help me to let go torí mo fẹ́ kó wọ náà kó ṣàánú fún mi I want your mercy to reign in my life mo fẹ́ kí n rí àánú ìwọ Ọlọ́run gbà ní I want your mercy to visit my life mo fẹ́ kó fi ọwọ́ àánú kàn mí gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wẹ́ sọ fún Ọlọ́run ìwọ mo tọ̀ wá jẹ́ rí o Father I want to see you this is another journey that we just started ọjọ́ kejì rèé nínú oṣù yìí oṣù kù some few days to go Olúwa mo tọ̀ wá mo fẹ́ kó bá mi rìnrìn àjò ìlàrin yìí ìrìn àjò oṣù November mo fẹ́ kó bá mi pàdé lónìí kó gbé ọwọ́ ọ̀tún lé ayé mi mo fẹ́ rìnrìn àjò oṣù yìí ní àṣeyọrí oṣù kan ọjọ́ kan náà ayé ẹlòmínà àgbà nǹkan tí ò ṣe gbàgbé oṣù kan ọjọ́ kan lẹ́yìn ayé ẹlòmínà àdá ọdún kan àtoṣù kan àti ọjọ́ kan wákàtí kan ní ayé ẹlòmínà àgbáre oṣù kan ọjọ́ kan wákàtí kan ọdún kan lẹ́lòmíì nǹkan ó wọlé ọ̀nù ayé ẹ̀ tí ò ní gbàgbá ayé ọdún báyìí ọdún dáadáa láìsọ̀ míì ní ọjọ́ báyìí ọdún dáadáa láìsọ̀ míì ní oṣù báyìí oṣù báyìí láì ẹ porúkọ Jésù Olúwa bá rìnrìn àjò oṣù yìí porúkọ Jésù ṣe mo tọ̀ wá Lord elakaperu sata journey with me in this very month ẹ bá mi rìnrìn àjò oṣù yìí ní orúkọ Jésù kẹ́ ẹ fún mi ní àṣepinnu rẹ̀ mako peru sate ẹ fún mi ní àṣeyọrí ní oṣù yìí ẹ jẹ́ kí gbogbo retí ayé mi ń lé ní orúkọ Jésù kí ọwọ́ mi bá ẹ jẹ́ kí ọwọ́ mi kó kọ ohun tuntun láyé bẹ́ẹ̀ kó porúkọ Jésù kó Olúwa bá rìn oṣù yìí Olúwa bá rìn oṣù yìí bá rìn àjò oṣù yìí Olúwa mo fètò ayé mi lọ́wọ́ Olúwa dá sí ọ̀rọ̀ mi ní oṣù yìí Olúwa dá sí ọ̀rọ̀ mi ní oṣù yìí gbogbo tó ń bẹ lọ́kàn àyà mi tó òfin ní gbọ́ gbogbo tí mo wà mọ́wọ́ tí òfin ní gbọ́ mi lónìí gbogbo tó mú ọ jìnnà sí mi ẹ má fi ẹ̀jẹ̀ rẹ parẹ́ Olúwa tú mi ṣe bá mi pàdé ní oṣù yìí o bá ń pàdé ní oṣù yìí o bá ń pàdé ní oṣù yìí o bá ń pàdé ní oṣù yìí o màmá gbàdúrà bàbá kégbe Jésù mi tó wà sẹ́ àǹtí má gbẹ̀yìn o porúkọ Jésù dáadáa kí Ọlọ́run kó pàdé rẹ gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa mo fẹ́ rí ọ o Jésù mi máa bọ̀ bóyá gbàdúrà mo fẹ́ rí ọ o Jésù mi máa bọ̀ mo fẹ́ rí ọ Olódùmarè ṣe o Jésù mi máa bóyá pé mo fẹ́ rí ọ o bàbá Jésù mi máa bọ̀ ìwọ ni mo fẹ́ rí a fẹ́ rí ọ o alágbára Jésù mi máa bóyá máa pọ̀ sẹ́ Olódùmarè mo fẹ́ rí ọ o bàbá Jésù mi máa bọ̀ mo fẹ́ rí ọ ẹni tó dá mi bàbá mi o Jésù mi máa bóyá pèsè mo fẹ́ rí ọ o alágbára Jésù mi máa bọ̀ mo fẹ́ rí ọ ẹni tó dá mi bàbá mi o Jésù mi máa bọ̀ ẹ porúkọ Jésù ẹni máa Ísírẹ́lì mo fẹ́ kó wá ló láàárọ̀ yìí mo fẹ́ rí ọnú ayé mi mo fẹ́ kó bá rìnrìn àjò láàrin yìí mo fẹ́ kó dáwọ́ agbá gé mi nínú oṣù yìí I want the touch of you I want the power of you I want divine visitation of your power I want to see the glory of you Olúwa mo fẹ́ rí ọ Olúwa sọ̀kalẹ̀ sínú ayé mi wá Olúwa sọ̀kalẹ̀ sínú ayé mi wá ask the Lord to come down into your life
nínú oṣù yìí wá ju àtẹ̀yìnwá lọ. Olúwa fọwọ́ agbára rẹ̀ hàn lórí ọ̀rọ̀ mi. Ask him to manifest his power concerning your case. Olúwa fi agbára rẹ̀ hàn, ọwọ́ agbára ńlá Olúwa fi hàn lórí ọ̀rọ̀ ayé mi. Ọmọlọ́run lanu kó gbàdúrà bó o fẹ́ rí inú agbára rẹ̀ lónìí. I want to experience the power of you. Mo fẹ́ rí ọnú agbára ńlá ìwọ Jésù. Mo fẹ́ rí ọnú ògo ìwọ Ọlọ́run. I want to experience your power. Nínú oṣù yìí, mo fẹ́ kó dá sí ọ̀rọ̀ mi. Mo fẹ́ kó fìdí ẹsẹ̀ mi múlẹ̀ fún rere. I want you to establish my feet. I want you to establish my life. I want you to establish my dream. Nínú oṣù yìí ni, wọ́n lé oṣù kan lè yàn ń ṣe rere. Ọdún kan lè yàn ń gbáre o. Wákàtí kan lè yàn ń ṣàṣeyọrí ayé. Orúkọ Jésù tí ẹ ò gbúdọ̀ gbá bí. Nínú oṣù yìí ni, my Father visit my life for a new things. Open your heart to Jesus. Olúwa bẹ̀ ayé mi wò. Fòrè láyé. Olúwa bẹ̀ ayé ọmọ mi wò. Fòrè láyé. Ask the Lord to visit you. Visit my life. Ẹ bẹ̀ mí wò. Ẹ bẹ̀ mí wò. Ẹ bẹ̀ mí wò. Ẹ bẹ̀ mí wò. Ask the Lord to visit you. Olúwa bẹ̀ ayé mi wò. Olúwa bẹ̀ ayé mi wò. Olúwa bẹ̀ ayé mi wò. Orúkọ Jésù. Olúwa bẹ̀ ayé mi wò. Ask the Lord to visit your life. Olúwa bẹ̀ iṣẹ́ mi wò. Olúwa bẹ̀ ọ̀nà mi wò. Lanu kó gbàdúrà pé Jésù dáadáa. Olúwa bẹ̀ ayé mi wò. Orúkọ Jésù. Olúwa bẹ̀ mí wò. 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 Ask the Lord to visit you. Ẹ bẹ̀ ayé mi wò fún rere. Visit my life for a great things. Ẹ bẹ̀ ayé mi wò fún rere lónìí. Ẹ bẹ̀ ayé ọmọ mi wò. Orúkọ Jésù. Níbo ló wà màmá? Gbàdúà. Kọ́lọ́run kó bẹ̀ ọ́ wò. Gbàdúà. Ask the Lord to visit you. Ẹ bẹ̀ mí wò. Gbàdúà lórúkọ Jésù Kristi. Olúwa wa. Ẹ pe orúkọ Jésù. Ogun alẹ́ ni má dẹ̀yìn. Ogun alẹ́ ni má dẹ̀yìn láyé ẹni. Ìdílé ayé ẹni ká. Ẹ pòórá. Ẹ padà lẹ́yìn mi. Ask the Lord to turn away the battle from your life. Ogun alẹ́ ni má dẹ̀yìn. Ìdí ń tẹ̀lé ayé ọmọ mi ká. Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ẹ padà. Ìwọ ogun ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Ìwọ ogun ìbínibí. Ogun náà ẹlòmíì inú ayé inú Jábésì. Inú ogun náà bí ayé rẹ̀ sí. Ìwọ ogun ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Ogun tó bá ayé rẹ̀ bẹ̀rẹ̀. Ogun tó yẹn tí sì ń bá ayé rẹ̀ dàgbà. Bó ṣe ń dàgbà lógun yẹn náà ń dàgbà. Ẹ pé orúkọ Jésù. Olúwa ṣẹ́ ogun náà ní ayé mi. Mo fẹ́ di ẹni òmìnira o. I want to be a free person. Mo fẹ́ kí ogun tí ń dààmú ayé ọmọ mi. Let that battle that trouble your children. Ogun tí ń dààmú iṣẹ́ mi. That battle that trouble your life. Ogun tí ń dààmú ìrìn àjò mi. Mo fẹ́ kó pòórá. Ogun tí ń bá ayé mi sùn. Èyí tí ń bá ayé mi jí. Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Olúwa yà mí nípa pẹ̀lú ogun náà. Ask God to separate you. Olúwa yà èmi àti ogun mi nípa. Bẹ́ẹ̀ kó lánàá kó gbàdúrà. Olúwa yọ èmi àti ogun ayé mi nípa. Ìwọ ogun ayé mi wọlẹ̀. Wọlẹ̀ lónìí. Ìwọ ogun ajírégbé. Ìwọ ogun abárẹ́jẹ́. Ìwọ ogun aṣọ ayé ẹni dá láì máa ń ṣe ènìyàn. Borúkọ Jésù màmá. Mekeli bakushata. Ìwọ ogun náà gbọ́. Matu to likelebo ko payaba. Mayeke tete liketelebo. Mayeke tete. Matete lebo ogun ayé mi wí o. 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 Ọlọ́run tó ogun wí. Ogun ayé mi wí o. 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 Ọlọ́run tó ogun wí. Ogun ayé mi wí o. Ogun àríṣẹ́ṣe Ọlọ́run bá wí. Sọ bẹ́ẹ̀ Olúwa bá wí. Ogun àlọ́kọ Olúwa bá wí. Àìrọ́mọ Olúwa bá wí. Óyá o Olúwa bá wí. Nínú ayé àwọn èèyàn Olúwa bá wí. Ogun àláyọ̀ Olúwa bá wí. Ó tó gẹ́ Olúwa bá wí. Ogun tó fún àkókò ẹni ṣòfò. Óyá
pòránù ayé mi o ilé abàgàgà màsáńdàlẹ óyá 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 Olódùmarè bàbá mi ayé mi wí o ogun ayé mi wí o ogun ayé mi wí o ẹlíà ogun ayé mi wí o Ọlọ́run tó tó gbógun wí ogun ayé mi wí o Ọlọ́run tó tó gbógun wí ogun ayé mi wí o Ọlọ́run tó tó gbógun wí ogun ayé mi wí o Ọlọ́run tó tó gbógun wí ogun ayé mi wí o Ọlọ́run tó tó gbógun wí ogun ayé mi wí o óyá óyá Ọlọ́run tó tó gbógun wí ogun ayé mi wí o Jésù Ọlọ́run tó tó gbógun aṣọ láti rí bù ẹbí ọjọ́ bàtò ọba bá o Ọlọ́run tó tó gbógun wí ogun ayé mi wí o óyá o Ọlọ́run tó tó ogun tí ò fẹ́ kí ayé ẹni sọ sókè bàbá Ọlọ́run tó tó gbógun wí ogun ayé mi wí o Jésù Ọlọ́run tó tó gbógun wí óyá bá wí bàbá o Ọlọ́run tó tó gbógun wí ogun ayé mi wí o ẹ pé orúkọ Jésù Olúwa bá ogun ayé mi wí 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 orúkọ Jésù dáadáa Olúwa bá ogun ayé mi wí ẹ gbàdúrà Olúwa bá ogun ayé mi wí ní orúkọ Jésù Olúwa bá ogun ayé mi wí ẹ pọ orúkọ Jésù dáadáa remove my battle tonight this morning bá ogun ayé mi wí ask the Lord to rebuke the Lord I rebuke the storm the Lord I rebuke that storm in the name of Jesus orúkọ Jésù ask the Lord to rebuke the battle of your life ask the Lord to rebuke the battle of your dreams in Jesus name we pray. I'm going to ask a question. I'm struggling with something in my spirit. Mo ń bá kankan jìjàkadì nínú ọkàn mi. Ṣùgbọ́n I will just ask a question quickly. And how many of you, I will throw it open so you can say yes. How many of you are standing in the gap for someone believing God for the fruit of his womb? How many of you that you are here, you are standing in the gap? I'm just saying it just to make sure to let you be kókèlè túraká láti lè sọ pé o wà ń bí. Okay. Number one, I ask the question. Ta ló ń gbàdúrà fún èèyàn tó ń wá ọmọ? Ìkíní. Ìkejì, ta ló ń wá ọmọ fún ara rẹ̀ tó wà ní àdúrà yìí? Mo kàn sọ yẹn, mo kàn fi yẹn ṣe dírẹ́gẹ́ ni o. Hallelujah. Ta ló ń gbàdúrà fún ẹni tó ń wá ọmọ? Ta lẹni tó wá ń wá ọmọ tó wà ní àdúrà yìí gangan? So tẹ bá rẹni tó náwó, don't worry. Hallelujah. Praise the Lord. Praise the Lord. Praise the Lord. Okay. So ṣùgbọ́n ẹni tí mò ń bá fẹ́ sọ̀rọ̀ ẹni tó wá ọmọ gangan ni ṣùgbọ́n kò lè free gbà kọ́ má mọ̀ pé mo tún wọ ọmọ báyìí ní ìsìn gbogbo yẹn ti dá mi mọ̀ ń bí ni mo fi ń jẹ́ kó túra ká pápá má sì tijú. Hallelujah. Àwọn tó bá ń wá ọmọ yẹn mi mọ̀ mo ṣe fẹ́ sọ̀rọ̀ yìí. Okay. Mo ṣe ń gbàdúrà mo ṣáà ní kíní ẹnu ọkàn mi ìwọ gbogbo eléyìí Olódùmarè. Hallelujah. Ṣùgbọ́n tí bá ti fa àdúrà ìgbà àdúrà máa fọ̀rọ̀ ẹ bí omi ti wọnú àgbọn tí kò sẹ́ni tó yé omi tó wà ní àgbọn kò sẹ́ni tó mọ̀ ìyẹn kàn pé omi tó wà ní àgbọn there's a water in it there's a water in it there's a water in it ṣùgbọ́n kò yé èèyàn ṣùgbọ́n mo ṣe nǹkan tí mo struggle ni pé between 7 days ó yẹ kí n fi kíní gbàdúrà fún ọ. But mo kò sọ tí n bá sọ bẹ́ẹ̀ yẹn màá bẹ́rì ẹ̀ màá kú mi màá lọ ni. But me when I hear things like that for me to be commit to it so I say it out màá kọ́ dédé sọ màá kọ́ sọ jáde torí nígbà tí sọ bẹ́ẹ̀ yẹn tí bá gbé sọ kára mi màá má bá jà ní pé gbàgbé ẹ ní agbọ́nra wo ni hallelujah
but mo rí pé mo ṣe ń tì í tí mò ń tì kò fi mí lẹ̀. That's why pé kí n béèrè question pé ta ló ń wá ọmọ? Àdúrà ìmúlẹ̀ láti gbàdúrà fún between these 7 days. Hallelujah. So mo ti sọ jáde, ìwọ tó bá ń gbọ́ pé òun gbàdúrà mo ti sọ tèmi báyìí o. So ọkàn mi ti wá balẹ̀ díẹ̀ báyìí. Hallelujah. Mo ti free inú ọkàn mi. Mo free inú ọkàn mi báyìí. Màá kọ̀ wá súre yẹn fún ọ. Bí omi ti wọnú àgbọn tí ò sí ẹni tó yé, omi wọnú àgbọn, ohun rere kó wọnú ayé rẹ lọ. Gbogbo èèyàn tó ń yé lórí àti bímọ rẹ, Olúwa kó dójútì wọ́n. Anyone that understand, that have the knowledge of your fruitfulness. Gbogbo àwọn tó ń yé pé àníwọ́ níṣẹ́ ò lè rọ́mọ bí kò gbàgbé ẹ̀, ọ̀run kó dá ojú tì wọ́n. Gbogbo àwọn tó yé pé àìtí ìbímọ ẹ láyé, ó yé àwọn kan, ṣùgbọ́n omi tó wọnú àgbọn kò yé wọn kàn. Wàá kàn làgbọn mọ́lẹ̀ gbà o, wàá bọ́ omi ń bẹ̀, ṣùgbọ́n kò yé bó ṣe wọ bẹ̀. Òjò rọ̀ pé wọ́n ní òjò tó rọ̀ ló wọnú omi àgbọn yẹn. Àgbọn yẹn mú omi ẹ̀ jáde ni. Ayé ẹ kó mú tiẹ̀ jáde o. Àmín. Ṣàmì dáadáa. Ìrìà màkàpà rosa tẹ́lẹ̀. Tí ò bá yé èèyàn pé kó o bá la àgbọn yẹn gan mo fẹ́ kó lọ wá. Tí ò bá yé èèyàn tó omi bá wọnú àgbọn yẹn tí ò sì yé ẹni yẹn, ọ̀run kó gbé tiẹ̀ jáde. Àmín. Gbogbo àwọn tó yé, gbogbo àwọn tó understand àti àìlọ́mọ ẹ, gbogbo àwọn tó yé, gbogbo àwọn tó yé, gbogbo àwọn tó yé pé ẹ fílẹ̀ kò àwọn mọ̀ pé àrọ́mọ bí ẹ̀ ni àwọn kan, àwọn ó yé àwọn kan. Làálàá rẹ bó ṣe ń ṣe wàhálà that you are running up and down upon fruitfulness, àwọn kan understand ẹ pé ó yé àwọn kan, ṣùgbọ́n omi tó wọnú àgbọn kò yé. Ní orúkọ Jésù mo gbàdúrà fún ọ. Gbogbo àwọn tó yé lórí ọ̀rọ̀ àti àìláìlọ́mọ rẹ, Ọlọ́run kó dójú tì wọ́n. Àmín. Lórúkọ gbogbo iṣẹ́ tán ti ṣe lórí ayé ẹ, ní ọ̀run kó bàjẹ́. Gbogbo ilẹ̀kùn iṣẹ́ tán fẹ́ tì pátápátá between these 7 days, gbogbo ilẹ̀kùn iṣẹ́ tán fẹ́ tì pa between these 7 days, Olúwa bà iṣẹ́ yẹn jẹ́. Àmín. Gbogbo ilẹ̀kùn iṣẹ́ tán fẹ́ tì pa mọ́ ẹ lára pé àníṣe gbàgbé finito ló ń pè é, finish ló ń jẹ́ bẹ́ẹ̀, kọ́lọ́run kó bà iṣẹ́ wọn jẹ́. Àmín. Bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ jẹ́ ká fi yẹn síbẹ̀ yẹn, ọkàn mi ti free báyìí. Ẹ jẹ́ ká gbàdúrà lọ. Maybe later I will announce to you. Fáwọn tó ń wọ́ ọmọ, fẹ́ni tó ń wọ́ ọmọ ni o, fẹ́ni tó ń wọ́ ọmọ yẹn gan ni mo kò gbà ní ẹnìkan tó wà ní àdúrà yìí. Ohun tí ayé fẹ́ parí lọ́dún ayé ẹ lọ́jọ́ méje tó fẹ́ digi mọ́ yányán, tí omi ò bá yé omi láti wọnú àgbọn, omi tó wọnú àgbọn tí ò bá yé èèyàn, gbogbo iṣẹ́ òkùnkùn bàjẹ́. Nínú oṣù yìí, nínú oṣù tá a mú yìí, kọ́lọ́run kó wá dá ìwọ náà lóhùn. Nínú oṣù yìí, ọ̀run kó wá dá ẹ lóhùn. Hallelujah. Ẹ pe orúkọ Jésù dáadáa. Olúwa gbèjà mi, ràn mí lọ́wọ́. Father, arise and help me. Olúwa gbèjà mi, ràn mí lọ́wọ́. Olúwa gbèjà mi, ràn ayé mi lọ́wọ́. Bẹ́ẹ̀ kó orúkọ Jésù, bẹ́ẹ̀ kí Ọlọ́run kó gbèjà rẹ kó sì ràn ẹ́ lọ́wọ́. Ask the Lord, fight for me and help me. Orúkọ Jésù dáadáa màmá. Olúwa gbèjà mi, ràn mí lọ́wọ́. Gbèjà ayé mi, gbèjà ayé àwọn ọmọ mi. Ask the Lord to fight for you and help you. Ẹ pe orúkọ Jésù. Olúwa gbèjà mi, Olúwa ràn mí lọ́wọ́. Olúwa gbèjà mi, Olúwa ràn mí lọ́wọ́. Orúkọ Jésù dáadáa. Ẹ̀yin ogun ọ̀run, ẹ gbèjà ayé mi, kẹ́sì ràn ayé mi lọ́wọ́. Ask the Lord, the host of heaven, to fight for you and to help you. Olúwa gbèjà mi, ràn mí lọ́wọ́ lórí iṣẹ́ mi. Gbèjà mi, orúkọ Jésù, lórí ayé àwọn ọmọ mi. Gbèjà mi lórí ìdáwọ́lé mi gbogbo. Bí orúkọ Jésù yẹn dáadáa. Ask the Lord to fight for you. Olúwa gbèjà mi, kó o sì ràn mí lọ́wọ́. Bí orúkọ Jésù. Ask the Lord to fight for you. Gbèjà mi, ràn mí lọ́wọ́ lọ́wọ́ adẹ́nilẹ́kun. Ní orúkọ Jésù,
lọ́wọ́ abatẹni jẹ́, lọ́wọ́ ayírí ayé ẹni dànù ní orúkọ Jésù, lọ́wọ́ àti ayé ẹni sí gbèsè, lọ́wọ́ alágbá tí ò fẹ́ kí ayé ẹni rí nǹkan kan mú, pé orúkọ Jésù bí tó wà, Olúwa gbèjà mi, ràn mí lọ́wọ́, gbèjà mi, gbọ́ àdúà lórúkọ Jésù Kristi Olúwa wa. Dáfídì wípé Olúwa gbà mí lọ́wọ́ ogun tó jù òun lọ. David declared that God should help him over that battle that is bigger than him. Ogun yẹn máa ń ju ẹlòmíì lọ. Níbo ni wọ́n lè fò sí? Ẹlòmíì kò ṣe dúró báyìí ní sọ ti débò mi. Bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. Ẹlòmíì tó dúró síwájú ọ̀tọ̀ níbi olómi ló wà o. Someone before you is someone else. Ẹlòmíì tó bá sọ báyìí ó ti lọ. Kí ni ń jẹ́ bẹ́ẹ̀? Níbo ni wọ́n lórí bẹ́ẹ̀dì ẹ ló wà? Èwo ló mọ̀? Lọ́wọ́ ẹni tó ju ayé ẹni lọ. Ẹ po orúkọ jí lọ́wọ́ ẹni tí ń lé ẹni ká ìwọ ò mọ̀ bí kankan. Àwọn míì wọ́n mọ léyà bí nǹkan míì. Bọ́n ṣe ń gbà kan sí kankan. Ẹlòmíì ilé abẹ́ bẹ́ẹ̀dì ẹ̀ ò ṣe é wọ̀. Lọ́wọ́ abẹ́ bẹ́ẹ̀dì ẹlòmíì pẹ́ńpẹ́ńpẹ́ ní bẹ́ẹ̀nbẹ́. Hallelujah. Ẹlòmíì àtẹrígbà alẹ́ ó ti rí oríṣiríṣi mọ́ bẹ́ẹ̀. Bó ṣe ń rí ẹyẹlé mọ́ ẹ̀mú bẹ́ẹ̀ nìkan sọ. Bó ṣe ń rí ẹyẹlé mọ́lẹ̀ ní rí gbogbo ẹ̀ mọ́lẹ̀. Ayà nànà máṣátáyàbọ̀. Ẹ gbé orúkọ Jésù. Olúwa gbèjà mi. Ask the Lord to fight for me. Gbèjà mi lọ́wọ́ ẹni tó jù mí lọ. Lọ́wọ́ ẹni tó sọ pé wọ́n fa ayé hàn ọ́. Lọ́wọ́ ẹni tó ní wọ́n gbóhùn ara rẹ̀. Ẹ po orúkọ Jésù. Olúwa gbèjà mi. Nínú oṣù tí mo wọ̀ yìí, ẹ jà fún ayé mi. Olúwa gbèjà mi. Ní orúkọ Jésù. Gbèjà mi. Ní olówó alágbá. Ask the Lord to fight your battle. Enough of this struggle. Enough of this shame. Enough of this disappointment. Ẹ gbàdúà. Ó tó gẹ́ o. Ó tó gẹ́ o. Enough is enough. This delay in my life. Ẹ po orúkọ Jésù. Ohun tó ti létí tí ò lọ yẹn. Ọlọ́run fi iná sí lónìí. Gbèjà mi sẹ́. Ask the Lord to fight for you. Olúwa gbèjà mi. Po orúkọ Jésù. Ask the Lord to fight for you. Po orúkọ Jésù. Gbèjà ayé mi. Ask the Lord to fight for you. Olúwa gbèjà ayé àwọn ọmọ mi. Po orúkọ Jésù. Ask the Lord to fight for you. Gbèjà mi. Bàbá. Gbèjà mi. Bàbá. Gbèjà mi. Bàbá. Gbèjà mi. Po orúkọ Jésù. Gbèjà iṣẹ́ mi. Mo fẹ́ dìde. I want to rise. Gbèjà ọkọ mi. Mo fẹ́ kó ṣe rere. Gbèjà ayé mi sẹ́. Mọ́lárùn náà kó gbàdúrà. Gbèjà mi kó gbẹ̀tọ́ mi fún mi. Ó yá. Makaba katata. Teteli berosate. Bagunda gagaba. Shadow berosete kete. Malia saida. Gbọ́ àdúà lórúkọ Jésù Kristi. Olúwa mo lè má sọ̀rọ̀ àgbọn ẹ̀ mọ́ lórí láì mọ́. Ṣùgbọ́n mo ṣe ń tó ń gbọ́ ohun yìí. I don't know. Gbogbo ẹni tó wọ́ ọmọ yẹn. Mi sọ pé ẹni tó àfihàn ẹni ẹ bá pè. Mo lè má sọ. Because I told you. I just gbàdé pé nǹkan mo níṣẹ́. Ohun tí n bá gbọ́ I will just follow the instruction. I'm a man under authority. Mo ní kó sọ fáwọn èèyàn. Mo ní kó sọ fẹ́ ní kó lọ mú nǹkan wá. Ní tèmi tó bá fi dá mi ní sọ. Mo sòtọ́ fún yín o. Mi ní sọ. Hallelujah. Mi ní sọ. Praise the Lord. Mi ní sọ. Ní tèmi o. But if you are under authority, you just have to listen. So mo lè máa wà pé special prayer on it. Ṣùgbọ́n ìwọ́n tó bá ń wọ́ ọmọ yẹn, mo fẹ́ gbàdúrà fún. Mo fẹ́ fi kó tó dọjọ́ méje ni before 7 days. Mo mọ̀ pé next week mo máa gbàdúrà fún àwọn tó wọ́ ọmọ lọ ní ọ̀la. But mo mọ̀ pé next week la máa ń gbàdúrà bọ̀ ṣùgbọ́n láti gbàdúrà fún ọ. Mo dẹ̀ fẹ́ kó lọ mú àgbọn yẹn. Omi inú ẹ̀ yẹn gan mo fẹ́ kó fi gbàdúrà. Kò ń ṣoògùn kò sí nǹkan kan bẹ̀. Ṣé Ọlọ́run lè wẹ̀ ẹ́ sàn without omi àgbọn 100% àìmọye? Dáadáa. Can God bless you with the fruit of the womb without bringing anything? I believe that. I've seen that several times. Without any àìmọye. I've seen that. Orúkọ Jésù. Olúwa wẹ̀ ní sàn. Jẹ́ kẹ́ni kó bímọ. Tí a sì bímọ. Hallelujah. Bẹ́ẹ̀ ni. So he works in a mysterious way. He works in a way tó wù ú. Èmi ò mọ reason tó fi ní kí n gbàdúrà fún ọ. Ṣùgbọ́n mo láti gbàdúrà yẹn between kó tó pé ọjọ́ méje. Kó tó dọjọ́ méje.
before 7 days. And today is Monday. So we need to pray that prayer before. Now, if today is Monday, before 7 days, so before Saturday, right? Am I right? Okay. So, before 7 days. I don't know whether. Okay, let's. I just throw it open. But mo fẹ́ kẹ́ tó ń wà ní àdúrà tó yẹ pé kó lè gbà á kiri ayé ẹ̀ lè tẹ̀lẹ́wọ́. Ohun tí ilẹ̀kùn tí ayé fẹ́ tì pamọ́ ọ lára. Ohun tí ayé fẹ́ tì pa pé kán finish ẹ̀ pápátá. Pé kò gbàgbé ẹ̀. Kí gbogbo tí ò bá kọ́lọ́run kó ba gbogbo iṣẹ́ tí ọ̀tá bá fẹ́ gbé gbogbo iṣẹ́ yẹn kí Ọlọ́run kó ba iṣẹ́ yẹn jẹ́. Hallelujah. Praise the Lord. So praise the Lord. Okay, Sunday. So I throw it open, but I don't want someone. If I don't mention it, call me personally. What don't want me? Pè mí. Bẹ́ẹ̀ni, tí n bá ti fẹ́ sọ pé mo fẹ́ sọ the prayer point fún àwọn èèyàn. Hallelujah. Ṣùgbọ́n mi ò fẹ́ kó miss out. Kí ohun iṣẹ́ ayé bàjẹ́. Kí oṣù kó wá jẹ́ oṣù ìyanu tiẹ̀ o. Kó wá rí ọmọ gbẹ́jọ́ ní oṣù yìí gangan. Gbogbo ẹni tó náà fẹ́ tilẹ̀kùn mọ́ ẹ̀ báwọn á lọ́ọ̀kì dọ́yà pápátá. Báwọn máa ba gbogbo àwọn máa da gbogbo èrú mọ́ ẹ lọ́wọ́. Kí iṣẹ́ wọn bàjẹ́. Kó wá já sí ire fún ìwọ. Hallelujah. Gbogbo yẹn porúkọ Jésù. Olúwa gbọ̀nara ṣe tèmi fún mi. In a miraculous way, Father, complete my own. In a miraculous way, is anyone that don't understand my language right now? Is anyone? Please just let me know. And make sure I told us it's free to share, it's free to like. Please do that. It's free to like, it's free to share. It's the Facebook and YouTube. Press that share. Hallelujah. If you don't understand, Olúwa gbọ̀nara. Gbọ̀nara ayé mi kí n lè ṣe rere. Óyá Olúwa gbọ̀nara. Gbọ̀nara ayé mi kí n lè ṣe rere. Olúwa gbọ̀nara. Ọwọ́ rẹ dà. Gbọ̀nara o. Mo fẹ́
ṣe sọ bẹ́ẹ̀ kí n lè ṣe nínú oṣù yìí ọ̀nà àrà ńlá ilé àwọn bàbá ọ̀nà ìyanu ìdánwò barusa tó bẹ̀rùsẹ̀tẹ̀ lè fèrèdé kàtàyàyà ó yá lórúkọ Jésù ó mà nànà máa ń ṣètètè ó yá kó lè ṣeré nínú oṣù yìí kí n lè ṣe bàbá kí n lè ṣe nínú oṣù yìí kí n lè ṣe lórí ọmọ mi ní kí n ó yá kí n lè ṣe rere ẹ pọ orúkọ Jésù jẹ wá Olúwa gbọ̀nàrà tó ju oyè ọ̀nà ọ̀tá mi lọ ọ̀nà tí ayé ò lè dí the way that the enemy cannot block ọ̀nà tí ẹbọ olóògùn ò lè sàsí Olúwa gbà fún ayé mi Ọlọ́run bó ṣe gbọ̀nà ara rẹ̀ fún Jósẹ́fù ó mú Fáráò lálàá tí kò sẹ́ni tó lè nítumọ̀ ọ̀nà tó gbà fún nìyẹn Jósẹ́fù di ẹni tó di prime minister èmi ò mọ̀ ọ̀nà tó fẹ́ gbà fún wọn ìwọ náà sọ fún mo fẹ́ di ọlọ́mọ o mo fẹ́ di ọlọ́kọ o èmi náà fẹ́ láṣeyọrí èmi náà fẹ́ rí ìwé ìgbélú tèmi náà gbà mo fẹ́ kọ́ fún oore lọ mí mo fẹ́ kọ́ fún oore fún mi Olúwa gbọ̀nà ara fún mi ní oṣù yìí sẹ́ or in a miraculous way mẹ́kọ̀ọ́ porúkọ Jésù ẹ gbọ̀nà ara fún ayé mi ẹ gbọ̀nà ara fún ayé àwọn ọmọ mi ẹ gbọ̀nà ara fún ìwòsàn mi for your healing ọ̀nà ara mi ẹ ló gbà á ọmọdé lánàá kó gbàdúrà this is the second day in November ó nà kó oríire mú mbẹ porúkọ Jésù ẹni máa ń sọ àlè gbọ̀nà ara ìrì ayé mi kó tẹ̀ mí lọ́wọ́ ìrì ògo mi kó tẹ̀ mí lọ́wọ́ Olúwa gbọ̀nà ara gbogbo tí mo ti ń wá kiri gbogbo tí mo ti ń lé kiri ní orúkọ Jésù kó wọlé tọ̀ mí wá sọ fún Jésù dáadáa ó yá gbàdúrà sọ fún Jésù Olúwa gbọ̀nà ara 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 fún ayé mi gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa mo bọ́lá jí gbàdúrà dáadáa bóyá mo bọ́lá ló ń pè ọ́ bóyá mo bọ́lá ni bóyá mo bọ́lá jí ní ilé tó bá ń jẹ́ ń bẹ̀ Olúwa gbọ̀nà ara fún ayé mi kí ayé kí mi kú oríire nínú ọdún yìí let there be great celebration in my life Olúwa gbọ̀nà ara mo fẹ́ rí ìyanu mo fẹ́ rí oríire mú mo fẹ́ ṣe rere èmi náà fẹ́ kí ọkàn mi balẹ̀ Olúwa gbọ̀nà ara ọ̀nà tó kọjá àwọn tí ń lé mi kiri beyond measure ọ̀nà tó kọjá ayé rẹ tó kọjá òye èèyàn ẹ pe orúkọ Jésù Olúwa gbọ̀nà ara kó dá mi láre Olúwa gbọ̀nà ara kó ṣẹ́gun fún mi Olúwa gbọ̀nà ara kó ṣe mí lógo Olúwa gbọ̀nà ara kó fún mi ní ẹ̀tọ́ mi ní orúkọ Jésù Olúwa gbọ̀nà ara kó oore kó tẹ̀ mí lọ́wọ́ lánàá kó gbàdúrà alágbà tí ń fìyà oore jẹ ọ́ alágbà tí ń fìyà oore jẹ ayé ọmọ rẹ ẹ pe orúkọ Jésù ẹni máa Ísírẹ́lì gbọ̀nà ara kí ìyanu tẹ̀ mí lọ́wọ́ pe orúkọ Jésù Olúwa gbọ̀nà ara kí ohun ògo kó wọlé tọ̀ mí wá ẹ lànà ẹ gbàdúrà pe orúkọ Jésù dáadáa Olúwa gbọ̀nà ara kó ṣe tèmi fún mi Olúwa gbọ̀nà ara kó ṣe tèmi fún mi Olúwa gbọ̀nà ara kó ṣe tèmi fún mi gbàgbé lọ́wọ́ alágbà tó fẹ́ fà àkókò mi ṣòfò ní orúkọ Jésù gbàgbé lọ́wọ́ alágbà tó fẹ́ fà àkókò ayé mi ṣòfò lánàá kó gbàdúrà gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa ẹ̀yin tẹ́lá lórí ṣáàṣọ blessing ẹ̀ ṣàmì dáadáa àwọn ṣe ń ṣiṣẹ́ ṣá ẹ pọ orúkọ Jésù ìwọ ọ̀nà àrà là fún mi ohun tá a ní ìdí nìyẹn ayé tó ti gbà pé bí ló máa gbà yọ o wọn á ti dúró bẹ́ẹ̀ pé ẹ má jẹ́ ó kọjá ń bẹ̀ yẹn ẹ má jẹ́ ń fún iṣẹ́ yẹn ẹ má jẹ́ kí bísíǹsì yẹn dàgbà ó ti mọ̀ pé wàá kórìíra ọmọ rẹ ibi táyé dúró sí Olúwa lọ gbọ̀nà àrà ṣe tèmi fún mi ibi tí ayé dènà mi dé tán dènà dé ayé mi dé Olúwa gbọ̀nà gbẹ̀yìn yọ bá wọn Olúwa gbẹ̀yìn yọ bá ọ̀tá mi lọ́wọ́ ọwọ́ àṣeyọrí kó kàn mí lẹ́kọ̀ọ́ pọ̀ orúkọ Jésù Olúwa gbẹ̀yìn yọ bá ọ̀tá mi lọ́wọ́ ọwọ́ ògo kó bá ayé mi pàdé ẹ fi ìtìjú fún ọ̀tá mi olórí ọ̀rọ̀ mi o ẹ fi ìtìjú fún ìtìjú ìyanu tí ó ṣẹlẹ̀ sí ọ
mo dẹ̀ lé mo dẹ̀ sọ pé ní kókò ní ríṣẹ́ ṣe láyé ẹ̀ ó dẹ̀ pàpà fún iṣẹ́ yẹn ojú tí òun bẹ́ẹ̀ ni ojú àtì. Ẹ fi ìtìjú fún ọ̀tá mi ẹni tó ti bẹ́ ìṣù múlẹ̀ pé àníṣe òun á bá mi dé gbẹ̀gbẹ̀rẹ̀ odò ni owó òní jẹ́ ó lọ. Ẹ gbé ìtìjú dé lọ́wọ́, ẹ gbé ìyanu fún mi. Ọmọ náà lanu kó gbàdúrà, ó yá orúkọ Jésù, ó yá ọmọ náà lanu kó gbàdúrà. Ọ̀nà àrà kó ṣe tiẹ̀ fún ọ, ọ̀nà àrà kó wá tiẹ̀ rí fún ọ ní orúkọ Jésù. Ọ̀nà àrà ni kó wá tèmi fún mi o, ọ̀nà àrà ni kó ṣe tèmi fún mi o, ọ̀nà àrà ni kó wá tèmi rí fún mi o. Orúkọ Jésù dáadáa, ọ̀nà àrà ni kó wá tèmi fún mi o ní orúkọ Jésù. Ọ̀nà àrà ni kó wá tèmi fún mi o, lanu kó gbàdúrà. Ọ̀nà àrà ni kó ṣílẹ̀kùn àyánu mi. Olúwa gbọ̀nà àrà ṣe fún mi, gbọ̀nà àrà kó ṣe fún mi nínú oṣù yìí ni, má jò pẹ́ jù nínú oṣù yìí ni, nínú ọdún yìí ni kó bá mi ṣe tèmi, nínú ọdún yìí ni kó wá tèmi fún mi, nínú ọdún yìí ni kó mú tèmi lọ́wọ́. Ọwọ́ rẹ ni ire mi wà, ọwọ́ rẹ ni ire mi wà. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Mi èbè lọ́wọ́ ọ̀tá, ọwọ́ rẹ mo ti béèrè, mi ìkànlẹ̀ kọ̀tà kí n béèrè. Mo gbójú sókè sí ọ, àpáta ayérayé o, ìrànlọ́wọ́ mi ń bẹ lọ́dọ̀ rẹ o, ọba tó dá mi. Ẹ pe orúkọ Jésù sẹ. Téèyàn bá wò ó, bí Sátánì ṣe ń fi àkókò ẹni ṣòfò kò jù báyìí lọ. January, November rí mélòó kù, gbàtọ́ téèyàn máa fi mú next week báyìí, akọ̀gbà tó máa fi mú báyìí happy new year lólu àgbọ̀ o, pápá ìyà tó bẹ̀rẹ̀. And don't give up on 2020 yet. Don't give up on 2020. There's something good is still in it for you. There's something great is in 2020 that God of heaven can supply. Don't give up on 2020. Because ẹni tó fi àkókò ẹni ṣòfò náà kò ní dẹ́kun náà. Sátánì ti múra ẹlòmíì, ó ti múra dé ẹlòmíì 2020. 2021 ó ti múra. Nígbà tí ẹlòmíì bẹ̀rẹ̀ ní ọdún yìí, tó bá sọ fún ẹlòmíì pé yóò lọ ní ọdún yìí wá ní irọ́ ni, pé arákùnrin arábìnrin ọdún yìí di ẹ́ndì á ní láìláì ọdún wo tó ṣe kó máa jayé máa ja owó ẹ̀, ọdún yìí wo mọ́lẹ̀ ó lọ o. Bẹ́ẹ̀ ni Sátánì náà tó ti dó á ti dó 2021. Gbogbo tó bá dó dé ọdẹ, gbogbo tó bá dó dé ayé rẹ sí, ìtìjú yóò mú. Àmín. Ṣàmì dáadáa. Gbogbo tí ọ̀tá ẹni olúbẹ ènìyàn, ibi tó bá dó dé ayé rẹ dé, pé tó ń dó sí pé ẹ filẹ̀, ibi táwọn dó dèrè, tó ń dó dé lórí ọkọ, tó ń dó dé lórí ọmọ, tó ń dó dé lórí ara rẹ gangan, tó ń dó dé lórí iṣẹ́ rẹ, ní orúkọ Jésù Olúwa kó fi ìtìjú bẹ̀ wọ́n wò. Àmín. Ṣàmì dáadáa. Mólíkà parúsàdé. Ibikíbi tí ọ̀tá ayé rẹ bá dúró sí, ibi tó bá dúró de ìrìn àjò ayé rẹ sí, ibi tó bá dúró de ìrìn àjò ayé ọmọ rẹ sí, ní orúkọ Jésù Olúwa kó fi ìtìjú fún wọn. Àmín. Ṣàmì. Olúwa kó fi ìtìjú fún wọn. Àmín. Olúwa kó dójú tì ọ̀tá rẹ. Àmín. Gbogbo èrè tó ti sọnù ọ̀run kó gbà jáde. Àmín. Ẹ pe orúkọ Jésù sẹ́. Ọ̀nà àrà ni kó ṣe. Yà mí lẹ́nu bàbá, fi ọlá rẹ hàn mí. Show me your blessing. Ọ̀nà àrà ni kó gbà bàbá, fi ògo rẹ hàn mí. Èmi náà fẹ́ rí bó ṣe rí, èmi náà fẹ́ rí bó ṣe rí. Mo fẹ́ di ẹni tó ní ìwé láyé. Èmi náà fẹ́ di ẹni tó ní ìwé lórílẹ̀‐èdè tí mo rìn wá. Èmi náà fẹ́ rí bó ṣe rí. Àti gbé ọmọ jó, àti bí ọmọ láti bí ọmọ náà. Èmi náà fẹ́ rí bó ṣe rí. Àti ṣàṣeyọrí, àti gbó ńlá ṣe. Èmi náà fẹ́ rí bó ṣe rí. Ó mà kó bàkú tètè tẹ́lẹ̀. Ó yá. Ọmọ náà lanu kó gbàdúrà. Mo fẹ́ rí bí ògo ṣe rí. Mo fẹ́ rí bí ẹwà ṣe rí. Gbàdúrà lórúkọ Jésù Kristi. Olúwa wọ́n yìn ọ́ o, Ọlọ́run mi o. Wọ́n yìn ọ́ o, Ọlọ́run mi o. Adánimọ̀sí règùn oyin ọba. Ó yá oyin o, bàbá. Ọlọ́run mi o, tó bá ṣe oyin o. Ọlọ́run mi o, bàbá. Adánimọ̀sí règùn
dúpẹ́. Ní gbogbo ọ̀nà wọn fi dúpẹ́. Bàbá wo yìn ọ́ o, Ọlọ́run mi o. Wo yìn ọ́ o, Ẹlẹ́dàá mi o. Bàbá àdáni máa sì lè fún wo yìn ọ́ bàbá. Ó yá wo yìn ọ́ o, Ọlọ́run mi o. Bàbá wo yìn ọ́ o, Ọlọ́run mi o. Jésù àdáni máa sì lè fún wo yìn ọ́ bàbá. Ọwọ́ rẹ̀ dà ó yá yìí. Kábíyèsí o ṣé o, Olódùmarè bàbá. Wọ́n ní wọ́n á yìn ọ́, wọ́n ní wọ́n á fògo fún ọ lórí ọmọ wọn. Ilé abakasata ní gbogbo ọ̀nà wọ́n sọ pé ó dùpẹ́. Wọ́n ní wọ́n yìn ọ́ lórí iṣẹ́ wọn yàn sọ bàbá mẹ́ma. A ó yìn ọ́ o, bàbá Ọlọ́run wa o. A ó yìn ọ́ o, bàbá o, Ẹlẹ́dàá mi o. Àdáni máa sì lè mú òyìn ọ́ bàbá. Bàbá ń ó yìn ọ́ o, Ọlọ́run mi o. Bàbá ń ó yìn ọ́ o. Kò wí bẹ́ẹ̀, Ọlọ́run mi o. Óyá óyá àdáni máa sì lè mú òyìn ọ́ bàbá. Àdáni máa sì lè mú sáà wò. Óyá sọ bẹ́ẹ̀. Àdáni máa sì. Óyá 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 óyá. Yíyà. Àdáni máa sì lè mú òyìn ọ́ bàbá. Bàbá àdáni máa sì lè mú òyìn ọ́ lórí iṣẹ́ tó bá ṣe lórí ọmọ o. Àdáni máa sì lè mú òyìn ọ́ bàbá. Àdáni máa sì lè mú óyá 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 óyá. Àdáni máa sì lè mú sẹ́yìn òyìn ọ́ bàbá. Bàbá àdáni máa sì lè mú óyá óyá. Àdáni máa sì lè mú sẹ́yìn òyìn ọ́ bàbá. Àdáni máa sì lè mú òyìn ọ́ bàbá. Ẹ pe orúkọ Jésù kí lẹ fẹ́ kí Ọlọ́run ṣe ní oṣù yìí. Èmi ní ìgbàgbọ́ pé this God, all things are possible for him. Not only that all things are possible for God, also all things are possible for them that believe. All things are possible for God. Not only that, all things are possible to them that believe in him. Fún àwọn tó gbàgbọ́, kí lẹ fẹ́ kó ṣe ní oṣù yìí fún yín? Oṣù yìí, ó ti pé oṣù yìí is a month to surprise. Oṣù ìyàlẹ́nu fún rere ni. Oṣù ìyàlẹ́nu fún rere ni, yóò yà ọ́ lẹ́nu fún rere. Ẹ pe orúkọ Jésù. Ìwọ Ọlọ́run tí ò gbàgbé àwọn tiẹ̀. Ẹ yà mí lẹ́nu ní oṣù yìí. Ẹ fi oore fún ayé mi. Ẹ yà mí lẹ́nu ní oṣù yìí. Ẹ gbére ńlá lé mi lọ́wọ́. Ẹ yà mí lẹ́nu oṣù yìí. Ẹ jẹ́ kí n rí bá ti ṣe, kí n rí ọ̀nà gbégbà. Ẹ yà mí lẹ́nu oṣù yìí. Kẹ́ ẹ gbẹ̀tọ́ ayé mi fún mi. Ẹ yà mí lẹ́nu oṣù yìí. Kẹ́ ẹ mú ńlá lé mi lọ́wọ́. Ẹ yà mí lẹ́nu oṣù yìí. Kẹ́ ẹ mú mi pàdé olórí ayé mi o. Ó yá màmá mi wò wá. Màkàbè kó sàtẹ́lìàdà. Làfáàrù kò pé ó ṣètè. Oore tẹ́ ń fẹ́ kó Olúwa kó fún yín. Bẹ́ẹ̀ ṣe ń bèrè ọ̀run kó gbọ́. Bẹ́ẹ̀ ṣe ń bèrè ọ̀run kó dáhùn. Bẹ́ẹ̀ ṣe ń bèrè ọ̀run kó gbọ́. Bẹ́ẹ̀ ṣe ń bèrè ọ̀run kó dáhùn. Ilẹ̀kùn rẹ kó ṣí. Ilẹ̀kùn ògo kó ṣí. Olúwa kó yà yín lẹ́nu. Olúwa kó ṣe yín lógo. Ọwọ́ ọ̀tún Ọlọ́run kó kàn yín. Ọwọ́ ẹwọ Ọlọ́run kó bá ayé yín gbé. Ìtìjú kó fi ayé yín sílẹ̀. Ìdààmú kó dópin. Ogun ayé yín kó ṣẹ́ lónìí o. Ogun ayé yín kó ṣẹ́ lónìí o. Ogun ayé yín kó ṣẹ́ lónìí o. Olùgbèjà kó gbè yín níjà. Olùgbèjà kó gbè yín níjà. I pray let Jehovah God help you. Let Jehovah God help you. May you receive deliverance today. May you receive total liberty today. In the name of Jesus. Ní orúkọ Jésù. Kàn fi oore wá yín. Kàn fi oore wá yín kàn. Kọ́mọ oore lé yín lọ́wọ́. Ojú ò ní tì yín. Ẹ ní dẹni ẹ̀gàn ayé. Ẹ ní dẹni òṣì. Ní orúkọ Jésù. Ẹ rí ire ayé yín mú. Ẹ rí ògo yín mú. Ẹ rí ẹwà yín mú. Ẹ rí ìbùkún yín mú. Ní orúkọ Jésù. Ọmọ rẹ ò ní ṣánkú. Ní orúkọ Jésù. Alùmọ̀pá ò ní lù tí ẹ pa. Mòkólì àkàtàyà.
ṣàdúbàkú tètè màdóbàkú tàtẹ̀lìà gbogbo wọn àlàyé tó bẹ wọnú oṣù yìí ìkẹ́kọ̀ọ́ ò ní sọnù ìwọ náà ò ní rábẹ̀ màtúndàká pèlìtè olúwa kó mú ọ jáde pẹ̀lú ògo ńlá ìkàpẹ́rù sàtẹ́lìàdà ìpinnu ọlọ́run kó ṣẹnu oṣù yìí ètò rẹ̀ kó ṣẹnu oṣù yìí ó yá bá aláàánú pàdé ṣàmì dáadáa wúlà kàpẹ́lì kàpẹ́rìà ní orúkọ Jésù bá aláàánú lápàdé ní orúkọ Jésù bá alóore lápàdé ilẹ̀kùn ayọ̀ rẹ̀ kó ṣí sílẹ̀ ẹ gba oore rẹ̀ ẹ gba ọ̀tún agbára ẹ gba ògo ẹ bá ọlọ́run pàdé nínú oṣù yìí bá ọlọ́run pàdé pẹ̀lú iṣẹ́ ìyanu rẹ̀ ìkàpàpọ̀ sàtè bá ọlọ́run pàdé pẹ̀lú ògo rẹ̀ kó fi ògo rẹ̀ fún ayé yín kó fi ẹwà rẹ̀ fún yín ẹ ṣeré nínú oṣù yìí gbogbo ẹni táyé sọ pé òun fẹ́ ba ti ẹ̀jẹ̀ yányán pé àkókò yìí tó bá àwọn fẹ́ finish ẹ̀ yányán ni pẹ́ filẹ̀ pé àwọn eré làwọn ń bẹ ṣe látijọ́ yẹn pé finito làwọn fẹ́ fún wọn lóò olúwa kó dójú tì wọ́n àmín mo ní kó ṣàmì dáadáa gbogbo tó bá ti ń gbèrò rẹ̀ pé àníṣe àwọn fẹ́ parí iṣẹ́ lórí ẹ pé àwọn fẹ́ tilẹ̀kùn pátápátá ibikíbi tó bá ti ń gbèrò rẹ̀ sẹ́ ní orúkọ Jésù nítorí ayé yín lónìí ọ̀run kó dójú tì wọ́n àmín olúwa kó nà wọ́n ní ọrẹ́ 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 àmín ohun tí mo gbọ́ yìí lágbára àṣé olúwa kó gbóhùn lẹ́nu wọn àmín mo kọ́ mi lẹ́nu díẹ̀ olúwa gbóhùn lẹ́nu wọn àmín ohun tí mo gbọ́ mo sọ yẹn o èmi ò mọ bó ṣe fẹ́ gbà olómọ nǹkan tó ń fi gbà lọ́wọ́ wọn olúwa gbóhùn lẹ́nu wọn àmín ẹnikẹ́ni ètò wò pé ibi ló kàn ọ́ ẹnikẹ́ni tó ní kò sí ọ̀nà fún àṣeyọrí fún ọ ẹnikẹ́ni pé ò bá ìyálé aládùúrà mẹ́wàá lọ pé irọ́ ló pa òun jọ́ọ̀gì ni màálì kọ́ọ̀rì àbàkú ṣàtẹ̀ olúwa kó gbóhùn lẹ́nu wọn àmín olúwa kó dójú tì wọ́n àmín ìwọ kó gbárí ayé ẹ àmín ẹ̀yin kẹ́ gbárí ògo yín àmín ohun tẹ́ ti wá títí tẹ́ ti rí ní wẹ́rẹ́ ọ̀run kó mú lé yín lọ́wọ́ àmín ṣàmì dáadáa ó yẹ ríre gbà ẹ rí ògo gbà ẹ rí àánú ọlọ́run láì lórúkọ Jésù Kristi olúwa wa àmín 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 lórúkọ Jésù hallelujah hallelujah praise the Lord praise the Lord praise the Lord hallelujah we thank the Lord for this month and then it's not stop. I know the testimony continue. I know some people give their testimony that during this weekend, I think I received almost like 2 or 3 or 4 testimony in this weekend that they shared to me. Okay, but never stop. The testimony continue. So this month is a month of testimony. It's not. It's a month that Lord will surprise you. Oṣù ìyàlẹ́nu ni ìyàlẹ́nu. Olúwa yóò yà ọ́ lẹ́nu ní oṣù yìí mo gbàgbọ́ fún ìyàlẹ́nu ńlá bí ọdún yìí ṣe fẹ́ parí lọ ire tó kù ń bẹ fún ọ ó yẹ k'Ọlọ́run mú lé ọ lọ́wọ́. So how do we do that? By seeking God's face and doing what is right before Him. Bá a ṣe rí gbà nìyẹn, by not stop to call upon Him and seeking Him with the truth, in truth and in spirit. And I know that Lord Jehovah God will not disappoint you in the name of Jesus. So let us put in mind, today is Monday. By God's grace, the prayer continue. We have in the morning and we have in the night also to lift our voice before the Lord, to commit our way. The Bible says, commit your way to the Lord, and He shall see you through. Commit in true prayer. You commit your way to God. No àdúrà àfi ọ̀nà wálé Ọlọ́run. Ọlọ́run mo fẹ́ ṣe báyìí. Ọlọ́run bá mi ṣe lé báyìí. Ọlọ́run bá mi ṣe lé báyìí. Ọlọ́run bá mi ṣe lé báyìí. Mo sọ pé enter for Owuro is able to do great things in our life. And also, I mentioned for those that believe in God for the fruit of the womb. I don't want to dwell on this, neither I want to prolong this, please. If 2 people call me on that, I can do that as a personal prayer for everyone that I just bless it personally. It's okay. But if I want to, I don't know, I don't know how to think about it. I'm talking to one person.
that I know I'm talking to one person. Mo mọ̀ nínú ọkàn mi strongly nínú ọkàn mi pé mo ń bẹ́ nìkan sọ̀rọ̀ nínú àdúrà yìí náà tó wọ́n ọmọ yẹn. Mo ṣe pé òun gbàdúrà fẹ́ tó wọ́n ọmọ ẹni tó wọ́n ọmọ gangan. I don't know whether they want to give testimony. I'm sorry. That person can call back. If you are calling for testimony, you can call back. I'm very sorry. I should have muted the phone. I'm sorry. Okay. Let the person come back. I don't know. If the one calling me for testimony, you can call that testimony. I'm sorry. I have to hang up because it's making noise, yeah. That person can call back if you want to give testimony. I don't know why you are calling. Okay. And also, that person can call back. I don't know why the person is calling, or maybe it's called. I don't mean it. But if I give testimony, it's okay. But so let us put in mind that the prayer continued this morning and the evening, and this very Friday is a shout of praise. I'm going to post the flyer. Please share it. It's going to be on Facebook, on YouTube too. But if you are in the area, Pastor, if you are in the area of 3450, don't worry, get your mask. We do your temperature for you. Hallelujah. And we shout to the Lord and give praise to God. And I know that Lord Jehovah God will do great things for us in Jesus' name. That person that I hang up, I don't know why you are calling. Please, if you want to give your testimony, that's why you're called. You can call back. I'm very sorry. You can call back. I don't want to deprive anyone. But if I give testimony, if you pay in time I draw, I don't know. But whether it's a mistake, I don't know. So, but I will just give you 1 minute to call back, please. You can just do that. Praise the Lord. I don't know whether I should call the person back, not to waste our time. Let me see. Okay. You don't mind I should call the person, but I don't know why they call. I don't want to. Let me see. Praise the Lord. Let me see. Hello? Are you calling for testimony or are you calling personal prayer, John? I don't know, because I caught the call. Oh, okay. Maybe let me pray for you. Father, in the name of Jesus, I'm still online. The Lord will bless you. The Lord will touch you in Jesus' name. So I'll call you later. Let me just finish this prayer. It's for personal prayers. So I'll call you later. God bless. Thank you. Hallelujah. It's personal prayer. That the Lord will go bless the person. Olúwa ti lọ lẹ́ni, the Lord will go with us. Kọ́lọ́run kó bá wa jáde. Ohun ògo kó ṣẹlẹ̀. Ohun ẹwà kó ṣẹlẹ̀. Gbogbo àwọn tó wáwé ìgbélú nínú oṣù yìí kan dá yín lóhùn. Nínú oṣù yìí ilẹ̀kùn kó ṣí. Bẹ́ẹ̀ ni ó sì rí. Arábìnrin tó ń fẹ́ gbàdúrà fún personal prayer, ọ̀run wọlé ọmọ tó fẹ́ gbàdúrà fún, ọ̀run dá lóhùn, ọ̀run ṣe fún. Láì tí sọ, ó ti mọ̀. Ṣé bàbá? Bẹ́ẹ̀ ni ó sì rí. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Happy new month. The Lord will bless you and the Lord will increase you. Do great things for you in Jesus' name. See you in the morning. God bless you. Bye-bye. God bless you. See you in the morning by 6. God bless you. Thank you for coming and thank you for being here. God bless you. Bye-bye.